Ẹ káàbọ̀ sí orí ìkànnì Bright and Studio ní ibi tí a ti máa ń mú review múfì wá fún yín ní oríṣiríṣi. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé sinimá actor Jídé Àwòbọ́nà èyí tó ń ṣe ìkúnlẹ̀ tí gbogbo wa ti wo apá kìíní èyí tí à ń retí apá kejì. Mo ní ìròyìn ayọ̀ fún àwa olólùfẹ́ actor Jídé Àwòbọ́nà tí a ti ń retí apá kejì sinimá wọn. Kí sì ni ìròyìn ayọ̀ náà? Ìròyìn ayọ̀ náà ni wípé actor Jídé Àwòbọ́nà ti jẹ́ kó di mímọ̀ fún wa pé apá kejì sinimá àwọn ìkúnlẹ̀ wípé ó máa jáde síta ní October. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì jẹ́ ká mọ ọjọ́ tí ó máa jáde ní October, àmọ́ ó ṣàjẹ́ kó di mímọ̀ fún wa pé ó di October èyí tó ń ṣe oṣù kẹwàá ọdún 2026 èyí tí a wà yìí. Bí actor Jídé Àwòbọ́nà ṣe announce déètì part 2 sinimá wọn, eléyìí fa ìbínú láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ actor Jídé Àwòbọ́nà. Ní bíbá mo ti máa show gbogbo àwọn comment section, àwọn comment tí ó jáde ní ìgbà tí actor Jídé Àwòbọ́nà ní ó di October kí àwọn tó release apá kejì sinimá àwọn ìkúnlẹ̀. Ara àwọn comment section òun náà nìwọ̀nyí o. Ẹnìkan ní October how? Na you go watch your thing, film wey I no remember. Kejì tún ní no kuku release am again now. Tí ẹnìkan tún ní October kẹ̀, no be August we dey, ẹ̀gbọ́n bóyá kí ẹ má wulẹ̀ drop ẹ̀ mọ́. Oríṣiríṣi comment section ni a rí tí sinimá náà tí ó ti dá sílẹ̀ o, torí pé actor Jídé Àwòbọ́nà jẹ́ kó di mímọ̀ pé ó di October. Comment section mi tún rẹ̀ ní bíbá yìí, ẹni why not drop am December? Àwọn olólùfẹ́ actor Jídé Àwòbọ́nà yìí wọ́n máa ń bínú gan. Oríṣiríṣi comment section ni a rí tí sinimá náà tí ó ti dá sílẹ̀ torí pé òṣèrékùnrin náà jẹ́ kó di mímọ̀ pé ó di October kí àwọn tó release apá kejì sinimá náà. Ẹ máa wo àwọn comment section náà lọ síwájú sí i. Kí ni èròǹgbà titi yín pẹ̀lú sinimá actor Jídé Àwòbọ́nà tí wọ́n ní ó máa jáde ní October? Kí ni ẹ̀yin rí sí nǹkan tí wọ́n sọ yẹn? Ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Èmi kò gbà wá ní ìmọ̀ràn, mo sì gbà wá ní ìyànjú gẹ́gẹ́ bí olólùfẹ́ actor Jídé Àwòbọ́nà wípé kí a jọ̀ọ́ kí a ní sùúrù fún òṣèrékùnrin náà. Ó máa ní ìdí kan tàbí òmíràn tí àwọn náà fi fẹ́ ṣe báyẹn. Fún àwa tí a jẹ́ olólùfẹ́ wọn tí a sì mọ̀ pé a nífẹ̀ẹ́ wọn púpọ̀ púpọ̀, ẹ jẹ́ ká ní sùúrù fún wọn. Mo mọ̀ pé torí kí ó lè dá ni àwọn náà ń ṣe iṣẹ́ lé lórí. Ẹ sì lè tún bá wa subscribe sí orí YouTube channel Bright and Studio níbi tí a ti máa ń mú review movie wá fún yín ní oríṣiríṣi, kí ẹ lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. Tí a sì gbàládùra wípé ojú, etí àti ọwọ́ ètí ẹ lò láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà, ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní díbàjẹ́ ní àṣẹ Elédùmarè o.